ìkànnì Juba Master Channels. Ó kí yín ẹ̀ka lẹ́mí gbogbo tẹ́ tí ń wò wá. Ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ̀ o. Lórí ọ̀rọ̀ ẹ̀sìn, àwọn àáfàá Ìlọrin tí wọ́n pe ta lọ lọ́run lẹ́jọ́, wọ́n mọ̀ ti rán àwọn èèyàn àwọn agbófinró kan pé kan lọ gbé ta lọ lọ́run. Ǹjẹ́ nítorí ìkíni? Wọ́n pè lẹ́jọ́, wọ́n fẹ́ fagídí mú lọ, bóyá torí pé kò yọjú sílé ẹjọ́. Ṣùgbọ́n kíní kan la mọ̀ wípé ọ̀rọ̀ kóòtù, tí wọ́n bá ní kéèyàn yọjú sí kóòtù, tó bá lóun ò lọ, ọ̀nà tí àwọn agbófinró yìí gbà láti fìyà jẹ ẹni tí wọ́n ní kán lọ mú wá ká gbà bẹ́ẹ̀. Ẹni tó bá ti rí fídíò yẹn lórí ìkànnì ayélujára, ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí nígbà tẹ́ wò ó? Ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ wípé attempt murder ni. Ṣírọ́ ni wọ́n pa ní àbóòtọ́. Kí ni ta lọ́lọ́run ṣe tí wọ́n fi pè é lẹ́jọ́? Ìdí tá a fi ní ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ̀ nù lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni. Ṣé ẹ gbàgbé ìmáàmù kan tó jáde tó ní àwọn ti pe ta lọ́lọ́run lẹ́jọ́ nítorí pé ìjọ táwọn ń ṣe ọdún kan tán lọ kírun, ìjọ ẹ̀ ni ta lọ́lọ́run náà lọ sídìí Ògún ẹ̀. Ẹjọ́ kí là ń bá ka? Ṣé kìí ṣe wípé ọgbọ́n àti kó Yorùbá lẹ́rú lórí ẹ̀sìn Mùsùlùmí ni àwọn ará Ìlọrin tó ń dá yìí? Kí ló dé? Ṣé Ìlọrin nìkan ni Mùsùlùmí wà? Ọjọ́ wo ni orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ gòkè àgbà? Ọjọ́ wo la fẹ́ fi ọ̀rọ̀ ẹ̀sìn yìí tó ń dá wàhálà lẹ̀ la fẹ́ fi sílẹ̀? Ìlọrin yìí náà ni. Ṣé wọ́n fẹ́ kọ́ ọmọ Yorùbá lẹ́rú pé ọmọ Yorùbá ò gbọ́dọ̀ sọ̀rọ̀? Àwọn fúnra wọn láwọn tí wọ́n sọ pé ta lọ́lọ́run ṣe gbá ó ń ṣàwò yìí, àwọn fúnra wọn ń bú ẹlẹ́sìn míì. Àwọn Ìlọrin ló bú ẹlẹ́sìn míì jù. Bí wọ́n bá ń ṣe Yorùbá, ká gbà pé Fúlàní ni wọ́n. Ẹ̀yin ọmọ Yorùbá, àwa ọmọ Yorùbá, ṣé ẹ máa rò wípé àṣejù àwọn pípù yìí ń pọ̀ lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn dé? Báwọn bá bú ẹlẹ́sìn míì ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Bẹ́lẹ́sìn míì bá bú wọn, torí àìmọye àáfàá ló ń bú oníṣẹ̀ṣe. Ta lọ́lọ́run tí ẹ̀dẹ̀ ń bá wí yìí nígbà tí wọ́n kọ́kọ́ gbé lọ sílùú Ìlọrin, tí wọ́n kọ́kọ́ arrest ẹ̀, ó sọ tójú ẹ̀ rí. Bó tiẹ̀ jẹ́ pé ó yẹ kí ta tọ́lọ́run fúnra ẹ̀ náà kó ti lọ fi ẹjọ́ sùn ní àgọ́ ọlọ́pàá, kó ti pe lọ́yẹ̀. Nígbà tí wọ́n ti pè lẹ́jọ́ sọ̀hún, kò yẹ kó dákẹ́. Kò yẹ kó dákẹ́. Torí àwọn ẹni yìí àgbàrá òjò ni wọ́n. Wọn ò láwọn ò nílé wó, onílé ni ò ní gbà fún wọn. Àbẹ́ ẹ rò wípé ìjà ẹ̀sìn ló ń bẹ̀rẹ̀ bọ̀ láti ìlú Ìlọrin? Àbí ká ní ìjà Fúlàní àti Yorùbá? Torí kò dá wa lójú pé ọmọ ọkọ Yorùbá kan lè sọ pé kán wá gbé ta lọ́lọ́run nítorí pé ó jó níṣẹ̀ṣe. Ẹni tó ní ta lọ́lọ́run ṣe bákan nídìí Ògún ẹ̀, ṣé kò sí freedom of religion mọ́ ni? Ẹ̀yin ò lè sọ fáwọn àáfàá tó ń bú oníṣẹ̀ṣe. Ó ti di oníṣẹ̀ṣe mélòó tó lọ arrest àáfàá? Ṣé ẹ rò pé ó yẹ kí Yorùbá dákẹ́? Ṣé ẹ rò pé tí wọ́n fi ń lọ ta lọ́lọ́run yẹn, ó léèyàn kan tí wọ́n lè má fi lọ tí ta lọ́lọ́run títí ẹ̀ bá lọ bẹ́ẹ̀? Tí ó bá jẹ́ ọpẹ́lọpẹ́ Ìgbòho Òòṣà tí wọ́n ní kò gbà kí wọ́n gbé lọ. Irú àwọn agbófinró wo, ṣágbófinró tòótọ́ ni wọ́n níbi tọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dé? Torí nínú fídíò yẹn wọ́n ń pariwo kidnappers ni wọ́n, kidnappers ni wọ́n. Ṣé bí wọ́n ṣiṣẹ́ agbófinró bẹ́ẹ̀ ṣe arrest èèyàn nìyẹn? Ṣé mọ́tò no number allegedly ni ọlọ́pàá fi ń lọ arrest èèyàn láìsí sticker lára mọ́tò yẹn? Kí ni plan tá a mọ̀ tí wọ́n ní fún ta lọ́lọ́run nítorí ọ̀rọ̀ ẹ̀sìn?
nílẹ̀ Yorùbá lénìí ta lọ́lọ́run àti ms bàbá ni wọ́n la ojú àwọn ènìyàn sí àwọn nǹkan kan lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn dé kì í ṣe pé ọ̀rọ̀ kó wọ́n ń ba ẹ̀sìn kan jẹ́ torí àwọn ẹlẹ́sìn mùsùlùmí náà ń ba àwọn ẹ̀sìn míì jẹ́ nígbà tẹ́ bá nàyàn tẹ́ tún pariwo tó nítọ̀ bá wá padà náà tí ẹ padà ẹ máa pariwo pé ó bú ànábì ó ṣe kinní kan. Fúlàní Ìlọrin wọ́n pe ta lọ́lọ́run lẹ́jọ́ sí kóòtù nítorí ẹ̀sìn. Ẹ̀yin ìjọba wa IG àwọn èèyàn ń pariwo attempt murder ṣé ẹ rò pé kò yẹ kẹ́ wádìí àwọn agbófinró tí ẹ lọ ṣiṣẹ́ yẹn àwọn ọ̀dà ẹjọ́ àwọn ọmọ bó yóò bófin iṣẹ́ agbófinró mu ṣùgbọ́n a lọ àwọn ìlú míì a sì rí àwọn ọlọ́pàá ìlú míì àìsí òótọ́ àti òdodo kò fẹ́ jẹ́ kí àwọn èèyàn nígbàgbọ́ nínú àwọn agbófinró mọ́ ìdí tí wọ́n fi ń sọ wípé ṣé agbófinró ni wọ́n nígbà tí agbófinró fẹ́ lọ arrest èèyàn tó ń yíra mọ́lẹ̀ ẹni tí ilé ẹjọ́ ò tí ì dẹ́jọ́ fún wípé ó jẹ̀bi bí ilé ẹjọ́ bá ní kán gbé wá náà tẹ́ni ẹ́ resist ṣó yẹ kán gbé mọ́tò tí ò ní àpèjúwe iléeṣẹ́ ọlọ́pàá lára bó tiẹ̀ jẹ́ pé ta lọ́nà náà fọ̀rọ̀ yẹn falẹ̀ ṣé ẹ gbàgbé nígbà tí olóyè Sunday Igboho bí àwọn Fúlàní yìí bí wọ́n ṣe ń jiyàn pé tí wọ́n ń pa èèyàn ń gbà yẹn tí olóyè Sunday Igboho ní òun kọ́ ò ní tòun o ìtí wọ́n fẹ́ ṣe fún olóyè Sunday Igboho tí wọ́n fi ń wá kiri tí wọ́n fi lọ ilé ẹ̀ ó ní wọ́n fẹ́ ṣe fún ta lọ́lọ́ yìí ọ̀rọ̀ ta lọ́lọ́ ọ̀rọ̀ gbogbo ọmọ Yorùbá ni pàápàá jùlọ àwọn ọmọ ìlú Ìbàdàn tí Ọlọ́run bá wá fi olóyè Sunday Igboho ṣe sábàbí ṣé bí wọ́n ṣe máa yàn wá jẹ lọ náà rèé èmi ò fẹ́ gbà wípé agbófinró làwọn pípù yẹn kán má jẹ́ kidnappers láti ìlú Ìlọrin báwọn yẹn ṣe ń pariwo tó bá jẹ́ agbófinró ni wọ́n ó yẹ kán mú wọn kán béèrè lọ́wọ́ wọn ta ló rán wọn níṣẹ́ irú ìtàn lọ jẹ́ yẹn it's unbelievable ṣé wèrè ń ṣe àwọn tó kó ẹ̀sìn sórí àwọn tó ń ṣe rádaràdá nípa ọ̀rọ̀ ẹ̀sìn mùsùlùmí ṣé wèrè ń ṣe wọ́n ni àwọn àfọ́ olórí pípé kan jáde wọ́n sọ̀rọ̀ kí ló dé tó jẹ́ pé ẹ̀yin àfáà Ìlọrin pàápàá jùlọ àmọ́ bí Yorùbá ní bí Yorùbá kọ́ ni yín tẹ́ wá gbèjà Ọlọ́run tuntun eléyìí èmi ò rò wípé Nàìjíríà lè gòkè sókè pẹ̀lú bí tí ọ̀rọ̀ ẹ̀sìn ń lọ yìí pàápàá jùlọ láti ìlú Ìlọrin ní gbogbo àgbáyé Nàìjíríà ló rẹ̀yìn jù àti wàá bá a ṣe fẹ́ dàgbàsókè ìwà àtìjú this is a shame Ọlọ́run gbọ́ wọn bá pátá lọ́lọ́run lónìí àwọn pípù yìí ṣe tá àti pa ṣọlọ́pàá ni wọ́n nílò kan wádìí wọn kí ni ta lọ́lọ́run ṣe fáwọn Fúlàní yìí tí wọ́n pè mú wúra wọn ní mùsùlùmí Ìlọrin kí ló dé tí wọ́n fẹ́ sọra wọn di apààyàn kalẹ̀ nítorí ẹ̀sìn kí ló dé ọmọ Yorùbá ẹ mọ̀ wò ta lọ́lọ́run níran torí àwọn èèyàn ń sọ wípé bóyá làwọn pípù yà agbófinró ni wọ́n torí ọ̀rọ̀ àwọn tá à ń wò yẹn ó ti dàbí ẹlẹ́dẹ̀ ṣé bó ṣe ń lọ yìí ṣé gbogbo ẹ̀sìn bá máa ṣẹlẹ̀ ṣáwọn ará Ìlọrin kọ́ ló máa fà báyìí bàbá wa dákẹ́ tọmọ Yorùbá ń wòran sójú everybody kọ́ ló máa já tó bá tó time wọ́n sọra wọn di agbẹnusọ Ọlọ́run wọ́n sọra wọn di oníràkàtíà ẹ fẹ́ lọ pẹ̀yìn ẹlẹ́ni nítorí ẹ̀sìn tí àwọn pípù yìí tí wọ́n bá rí ta lọ́lọ́run gbé kúrò ń bẹ̀ yẹn níbo la mọ̀ tán ń gbé lọ kí la mọ̀ tó lè ṣẹlẹ̀ sí ta lọ́lọ́run ẹ̀yin Ìlọrin yìí ẹ bẹ̀rù Ọlọ́run tẹ́lẹ̀ ìsìn ẹ bẹ̀rù Ọlọ́run ṣé ọlọ́pàá lè rán sí ta lọ́lọ́run ni
àbí kidnappers torí bí wọ́n ṣe ṣe ta lọ́lọ́run yẹn kò jọ pé ẹ fẹ́ arrest ẹ̀ allegedly ó ní lákọ̀ọ́kọ́ tí arrest òun lọ ìlú Ìlọrin ìtẹ́ fojú òun rí òkèrè bí ẹ bá arrest èèyàn ẹ ti arrest ẹ̀ oníṣe ni wọ́n fẹ́ lu òun pa láì jẹ́ pé kóòtù ti sọ pé ó jẹ̀bi Ìlọrin yẹn ti wá fẹ́ sọ di ilé àsìtánì nítorí ẹ̀sìn ṣé kò sí freedom of religions mọ́ ẹ lé sàríà títí ẹ rí ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ rí ṣe nípínlẹ̀ Ògùn ẹ rí ṣe nípínlẹ̀ Ọ̀ṣun ṣé wàá tún fẹ́ máa ti Ìlọrin tawọ́ sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ṣé ìsìpá àìsàn ti ń ṣe àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ ẹ̀sìn di nǹkan míì báyìí justice for ta lọ́lọ́run ẹ má jà dákẹ́ o torí àwọn eléyìí lè pààyàn nítorí ẹ̀sìn wọ́n lè pààyàn ṣe bí àwọn náà ni wọ́n ń sọ wípé kí wọ́n mú kán gé gbálápá kán gágbó lápá nítorí sàríà gbogbo rádaràda ràkàtíà nínú ẹ̀sìn Ìlọrin ló ti ń dìde gbogbo ọmọ Yorùbá tí wọ́n bá wà nílẹ̀ yìí àti lókè òkun ẹ má jà wò ta lọ́lọ́run ràn o ta lọ́lọ́run ti wà nínú ilé ìwòsàn ṣùgbọ́n ẹja sọ fún IG kán bá wa ṣèwádìí àwọn ọlọ́pàá tán lọ ṣe nọ́nsẹ̀nsì èèyàn kan ṣoṣo ẹ fẹ́ gbé ẹ fẹ́ arrest ẹ̀ ṣe fún ọ ní warrant of arrest tẹ́ ẹ bá wá fún òfin sọ wípé kẹ́ ẹ ṣe báṣubàṣu bí eléyìí torí kó resist arrest ṣó jalè ni ṣé kidnapper ni ṣé bandit ni kí ló dé àbí torí pé ọlùdé wà ní òní ẹ wá wò pé ká lo àǹfààní ọlùdé yẹn ká fi jí gbé mi ò sọ pé bóyá àwọn agbófinró torí àti ìṣú ọ̀bọ̀yà agbófinró ni wọ́n tó bá jẹ́ agbófinró ni wọ́n lọ fira wọn ṣẹ̀sìn awúrò ni why kí ló dé tó orílẹ̀-èdè Nàìjíríà dà báyìí tí ìkankan bá ṣẹlẹ̀ sí ta lọ́lọ́run ọ̀gbẹ́ni US imam you are in trouble ọlọ́run ní jẹ́ kẹ́ wà in trouble torí ẹ̀yin lẹ jáde tẹ́ ní ta lọ́lọ́run ṣe báyìí ta lọ́lọ́run ṣe báyìí ẹ̀yin Ìlọrin lẹ fẹ́ pa ta lọ́lọ́run àwọn ìwà tí ò bófin mu lójúmọmọ ẹ̀dẹ̀ ń ti ọwọ́ bọ ẹ̀tọ́ ọmọnìyàn lójú torí pé ta ni ó mú yín à ń pe àwọn agbẹjọ́rò gidi nílẹ̀ Yorùbá ẹjá pa tẹ̀sìtì ẹjá fi tẹ̀sílẹ̀ ẹjá wo ti ẹ̀tọ́ ọmọnìyàn ẹjá dìde fọ́rọ̀ ta lọ́lọ́run justice for him èèyàn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ ẹ̀yin dẹ̀ ń sọ tí ó dijó tẹ́lẹ̀ bọ́ lọ arrest àfà nítorí pé àfà ń bú àwọn nǹkan tó yẹ ká face tí ò yẹ kó máa ṣẹlẹ̀ rèé o ẹ má jà àwòrán o mo kí n bẹ ṣe ń wò wá ìkànnì Ìjùgbà Master Channel lẹ́wà Ṣíwá Gbọ́lá lórúkọ tèmi èmi ò ní gbogbo ọmọ Ìlọrin tàbí aráàlú Ìlọrin torí ìlú Ìlọrin ọmọ Yorùbá ló ní àwọn kọ̀ọ̀kan tó wà ń bẹ̀ tí wọ́n jẹ́ Fúlàní tí wọ́n jẹ́ àáfà tí wọ́n ń dá gbogbo orú àrà tí wọ́n ń dá yìí a rọ̀ wọ́n ká lọ jáwọ́ o nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ta lọ́lọ́run o tó bá jẹ́ ilẹ̀ rán àwọn tẹ́ ẹ rán sí ta lọ́lọ́run tá a lè tí ì fìdí ẹ̀ múlẹ̀ wípé ọlọ́pàá ni wọ́n agbófinró ni wọ́n tàbí kidnapper ni wọ́n US imam tẹ́lẹ̀ pé ta lọ́lọ́run lẹ́jọ́ ó bẹ́tà kẹ́ ẹ jáde kẹ́ ẹ jẹ́ ká mọ̀ bó bá jẹ́ kóòtù náà ló rán wọn sí pé kán lọ arrest ẹ̀ wá ṣùgbọ́n ká gbókú ẹ̀ wá àbáyé ẹ fi léde ẹjẹ́ àríwé tó sọ wípé òkú ẹ̀ nìkan lọ gbé wá ẹ ṣe bẹ́ẹ̀ tí ń wò wá.